igbó etílé tòun tẹ̀gbin, òwò àdàpọ̀ tòun tìyà, ìwọ ò jù mí, èmi ò jù ọ́, ló mú aráalé ẹni tí ń fojú dini. Adífá fún wọn ní ìlúbìnrin tí eégún abo títí ń lé akọ kiri. Ǹjẹ́ ìwòrì ò rẹ̀kú, eégún ò gbọ́dọ̀ na babaláwo, téégún bá na babaláwo ńkọ́, ó dọ̀pẹ̀rẹ̀rẹ̀, kéwé kókò ó fàya ọ̀pẹ̀rẹ̀rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ máa ń lérò pé bóyá babaláwo ni mí, mi ò kìí ṣe babaláwo, onígbàgbọ́ ni mí. Tí mo ti wọ kámẹ́rà gbẹ̀yìn nísìn kìí ṣọ̀rọ̀ ọdún 3 sí 4 mọ́ tí wọn ò pè mí síṣẹ́. Kí ló dẹ̀ fà á? Lára àwọn nǹkan tí mo sọ yìí náà ni. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí mi lórí stage. Ọba ìlú kan ni èmi nínú eré yẹn tí wọ́n kó lẹ́rú, tí mo wá di akígbe ní ààfin ọba tí ó kó èmi lẹ́rú nínú eré yẹn. Ìbọn tí a kì tó jẹ́ pé fúnra wa náà la kì í, nígbà tí wọ́n máa yin ìbọn yẹn fún mi, ìbọn yẹn ti wá ní ọta nínú tó ba gbogbo apá mi òsì báyìí tó bà jẹ́. Ṣùgbọ́n nǹkan kan wá ṣẹlẹ̀ tí ó fẹ́ fa ìfàsẹ́yìn bá mi nídìí eré tíátà yẹn. Nígbà yẹn ni ìjà ṣẹlẹ̀ láàrin ANTP tí gbogbo ẹ̀ dàrú. Orúkọ mi ni Ọlọ́runṣọlá Anífowóṣe. Àwọn èèyàn máa ń pè mí ní Alékúwọdò. Mo bẹ̀rẹ̀ eré tíátà, eré orí ìtàgé ní 1978 under the tutorship of my boss, bàbá mi pàtàkì, Yẹmí Bánkọ́lé, tí gbogbo èèyàn mọ̀ sí Adénegro. Àwọn ni wọ́n kọ́ mi ní eré orí ìtàgé, mo sì wà lọ́dọ̀ wọn fún odidi ọdún 5 kó tó di pé mo gbòmìnira ara mi ní 1978 tí mo dá Ṣọlá Anífowóṣe Theatre Group sílẹ̀. Ní gbogbo ìgbà yẹn kò tíì sí eré oní sinimá bí kò ṣe tẹlifíṣàn àti eré rédíò, ṣùgbọ́n èmi ò ní àǹfààní láti kópa nínú gbogbo àwọn wọ̀nyẹn ní gbogbo ìgbà yẹn. A kàn ń ṣàrìnjó láti abúlé sí abúlé, láti ìletò sí ìletò ni à ń ṣe nígbà yẹn. Ṣùgbọ́n nígbà tó yá, mi pẹ̀lú ọ̀gá mi a tún pàdé. Àwọn ni wọ́n tún wá ń kọ́ wa ní eré entertainment oníparí ọdún ní Màlé Comprehensive High School Ìgbẹ́sà tí mo ti lọ, tí mo ti kàwé. Nígbà tó di 1985 tí a ṣe final year exam wa, tá a dẹ̀ ṣe final year entertainment wa, mo pàdé ẹ̀gbọ́n mi Chief Ìdòwú Àárìnlẹ̀ tí àwọn èèyàn mọ̀ sí Kọ́kọ́rọ́ Ayé. So ibẹ̀ náà ti wò pé ọmọ yìí ó good gan kí wọ́n wá darapọ̀ mọ́ theatre group àwọn. Kọ́kọ́rọ́ Ayé theatre group ló bring me to limelight nípa eré tẹlifíṣàn àti eré rédíò. A máa ń lọ sí Radio Lagos nígbà yẹn láti lọ ṣeré orí ìtàgé ti orí afẹ́fẹ́. Lẹ́yìn náà a tún ṣe tẹlifíṣàn ní Lagos Television LTV 8 nígbà yẹn. Lẹ́yìn yẹn, fíìmù àkọ́kọ́ tí mo máa ṣe pẹ̀lú Kọ́kọ́rọ́ Ayé was in 1991. Jayé Ogun ni title fíìmù yẹn. But before that, mo ti kópa nínú àwọn fíìmù kan tí wọ́n wá ṣe nílùú ọ̀dọ̀ wa ńgbà yẹn. So Bọ̀dá Músá ló mú wọn wá sí ìlú Ìgbẹ̀sà ńgbà yẹn. So gbogbo àwa tá a jẹ́ onítíátà, wọ́n pè wá, a darapọ̀ mọ́ wọn ní ìgbà yẹn. Title fíìmù yẹn ni Oko Ẹrú. Lẹ́yìn yẹn ni mo ṣẹ̀ bá ẹ̀gbọ́n mi Kọ́kọ́rọ́ Ayé tí mo ti darapọ̀ mọ́ gúrùpù wọn ni a ṣe Jayé Ogun. Ọbádóore ni location tí a lò fún Jayé Ogun. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí mi lórí stage. Ọba ìlú kan ni èmi nínú eré yẹn tí wọ́n kó lẹ́rú, tí mo wá di akígbe ní ààfin ọba tí ó kó èmi lẹ́rú nínú eré yẹn. Ìṣẹ̀lẹ̀ kàyéfì tó ṣẹlẹ̀ ni wípé ìbọn tí a kì tó jẹ́ pé fúnra wa náà la kì í, nígbà tí wọ́n máa yin ìbọn yẹn fún mi, ìbọn yẹn ti wá ní ọta nínú tó ba gbogbo apá mi òsì báyìí tó bà jẹ́, tó ṣe wá ní kàyéfì ní location ní ọdún yẹn lọ́hùn, tó di pé àwọn èèyàn sáà ń sáré sọ́tún sáré sósì tí wọ́n ń wá nǹkan lò fún mi kó tó di pé wọ́n lè bá mi yọ àwọn ọta wọ̀nyẹn kúrò. Ó jẹ́ nǹkan tí ó jẹ́ kàyéfì fún mi pé
ìbọn yìí tó bá jẹ́ pé ẹlòmíì ló kìbọn yẹn màá sọ pé bóyá ó ṣe mistake ni. Èmi fúnra mi ni mo kí gbogbo àwọn ìbọn tá a lò pátápátá, ṣùgbọ́n lára nǹkan tí ó jẹ́ hazard of the play náà nìyẹn. Lẹ́yìn yẹn, nígbà tó di 1992, mo rí iṣẹ́ sí Ogun State Council for Arts and Culture ní Abẹ́òkúta. N tó gbé mi wá sí Abẹ́òkúta nìyẹn. Ṣùgbọ́n ìyẹn ò dá eré orí ìtàgé tí mò ń ṣe kò dá dúró. Níbẹ̀ yẹn ẹgbẹ́ ANTP Ẹ̀gbá zone a dá sílẹ̀, so tí a bẹ̀rẹ̀ sí ní ṣe meeting. Níbẹ̀ lèmi àti Ìṣọ̀lá Dúrójayé tí a mọ̀ sí Alásàrè of the blessed memory láti pàdé, àti Wáídì Ìjàdùadé aṣíwájú. So àwọn yẹn ni wọ́n tún jẹ́ káwọn èèyàn mọ̀ mí dáadáa, nítorí pé kò sí fíìmù tí Alásàrè máa ṣe tí ò ní pè mí sí, kò sí fíìmù tí Wáídì Ìjàdùadé máa ṣe tí ò ní pè mí sí. So gbogbo fíìmù wọn, Owó Oníbàárà, Ṣadé Blade, Ọkọ Òru, Ìyàwó Ọjọ́ Kan, and so on and so forth, gbogbo àwọn iṣẹ́ wọ̀nyẹn ni wọ́n ń pè mí sí. Àti Rótìmí Olódodo, òun náà ṣiṣẹ́ kan tó pè mí sí, Ìyàwó Sọ́jà àti Aṣọ Ìgbéyàwó, oríṣiríṣi. Ṣùgbọ́n nǹkan kan wá ṣẹlẹ̀ tí ó fẹ́ fa ìfàsẹ́yìn bá mi nídìí eré tíátà yẹn. Nígbà yẹn ni ìjà ṣẹlẹ̀ láàrin ANTP tí gbogbo ẹ̀ dàrú, so oníkálùkù ságba ọ̀nà títí ẹ̀ lọ. Níbẹ̀ ni àwọn kan ti dá IMAN sílẹ̀, so Indigenous Movie Makers Association of Nigeria, IMAN. One house, one love. Ẹ̀rù ń bà àwọn èèyàn láti mú ẹgbẹ́ yẹn wá sí Ogun State. Nígbà tí mo wá gbọ́ nípa ẹgbẹ́ yẹn, mo wá wò pé okay, ó yẹ kí ẹgbẹ́ yìí náà kó lè wá sí Ogun State. Àwọn èèyàn go against ẹ gan-an, ṣùgbọ́n I forged ahead láti mú ẹgbẹ́ yẹn wá sí Ogun State. A ṣe lọ́ǹchì ẹgbẹ́ yẹn ní Akin Olúgbadé Social Center. Ó wá jẹ́ kí àwọn èèyàn dojú ìjà kọ mí gan-an. Wọ́n pàṣẹ pé wọn ò gbọdọ̀ lò mí sí iṣẹ́ kankan. Èmi sì rèé, Ọlọ́run fún mi ní ẹ̀bùn débi pé tẹ́ ẹ bá pè mí sí location, kì í ṣe pé bóyá ẹ máa fún mi ní script kí n sáti débẹ̀ kẹ́ ẹ sọ pé nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀. Babaláwo mo dẹ̀ máa ń sábà ṣe, àfi nínú Ṣadé Blade nìkan tó jẹ́ pé mo ṣe pastor, àti nínú iṣẹ́ ẹ̀gbọ́n wa Tọ́ba Ọ̀pálẹ́yẹ tí mo ṣe ọlọ́kadà tó lọ rẹ́pù obìnrin kan. Nínú iṣẹ́ méjì yẹn ni mo lérò pé bóyá mo ti ṣe iṣẹ́ tó yàtọ̀ sí babaláwo. Kì í sì ṣe pé bóyá mo kọ́ṣẹ́ Ifá lọ́dọ̀ ẹnìkan, ṣùgbọ́n ká ka ọ̀pọ̀lọpọ̀ ìwé, ká gbọ́ ìrírí lórí rédíò, ká gbọ́ ìrírí lórí tẹlifíṣàn, ká ṣe gbogbo ẹ̀ ló jẹ́ kí n máa go further nínú àwọn nǹkan wọ̀nyẹn. Ọ̀pọ̀lọpọ̀ máa ń lérò pé bóyá babaláwo ni mí, mi ò kìí ṣe babaláwo, onígbàgbọ́ ni mí. Àsìkò yẹn náà lèmi náà kọ ìtàn kan tí mo fẹ́ ṣe. Iṣẹ́ méjì mo fẹ́ ṣe nígbà yẹn, ìkan Igba Òdìdẹ̀. Mo wá pe àwọn èèyàn wa tí adìjọ wà lábẹ́òkúta ń bí báyìí, mo pè wọ́n wípé kí wọ́n lè wá fún screenplay iṣẹ́ yẹn. Ṣùgbọ́n nítorí pé mo ti wà nínú IMAN, wọn ò dá mi lóhùn rárá. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu mi, Yorùbá sọ wípé kò ní burú títí kó má kù ẹnìkan mọ́ ni. So Rótìmí Olódodo of the blessed memory, kọ́lọ́run kó foríjìn, àti Ṣànúsí, òun náà ti kú, kọ́lọ́run kó foríjìn. Àwọn méjì yẹn dá mi lóhùn. Èmi àti wọn àtàwọn ọmọọṣẹ́ mi ládìjọ ṣe screenplay Igba Òdìdẹ̀ yẹn àti ìkejì ẹ̀. So fíìmù kejì yẹn mo pe title ẹ̀ ní Eégún Ayé. Àwọn méjèèjì yẹn pẹ̀lú àwọn àtèmi àtàwọn ọmọọṣẹ́ mi ládìjọ ṣe screenplay iṣẹ́ yẹn kó tó di pé oore ọ̀fẹ́ yọ fún mi ní 2013 láti rìkọ́dù iṣẹ́ yẹn. Nígbà tí a pe location, a tún ní ìdojúkọ nípa owó. Àwọn tí wọ́n fẹ́ ràn wá lọ́wọ́ ńgbà yẹn wọ́n já wa kulẹ̀. Mo ń láti lọ torí bọ gbèsè níbi tí mo ti ń ṣiṣẹ́. So cooperative wa Christmas fund ní ibi tí mo ti ń ṣiṣẹ́, àwọn ni wọ́n yá mi ní owó, tèmi náà fi owó tara mi tí mo fi kún tá fi rìkọ́dù iṣẹ́ yẹn. Iṣẹ́ yẹn dẹ̀ lámìlaka, àwọn tó lórúkọ nídìí iṣẹ́ wa yìí náà ni wọ́n kópa ńbẹ̀. Wáídì Ìjàdùadé, òun ló direct iṣẹ́ yẹn, tí Túnjí Sànúsí tí mo ní ó ti kú yẹn, tí òun náà tó jẹ́ igbákejì director. Ọdún Adékọ́lá, Lálùdé, Àbẹ̀ní Agbọ́n, Alhaji Ògún, Epo,
Tiger àti Fúnkẹ́ T. So gbogbo wọn ni wọ́n kópa nínú iṣẹ́ yẹn. Nígbà tí iṣẹ́ tún jáde tán, títí di bá a ṣe sọ̀rọ̀ yìí, pòdúsà mi Bọ́lájí ọmọ Tenifab kò tí ì san owó iṣẹ́ mi tó kù fún mi dè ní lénìí. Lára àwọn ìṣòro tá à ń kojú nìyẹn. Nígbà tí ó tún di pé mo tún gbégbésẹ̀ láti rìkọ́ọ̀dù eégún ayé yẹn, ìṣòro oríṣiríṣi àìsí owó ó tún ṣẹlẹ̀. Nígbà tẹ́nìkan tiẹ̀ gbọ́ tó kọjá níbi tá a ti máa ń ṣe rìhásà, pé mò ń sọ fáwọn ọmọọṣẹ́ mi pé obìnrin ló ti ń ṣe eégún, ló ti kọ́kọ́ ń gbé eégún nílẹ̀ Oòduà yìí tẹ́lẹ̀. Ó jẹ́ kó ní interest pé obìnrin kẹ̀, mo ní bẹ́ẹ̀ ni. Ó ní ṣé mo gbọ́ nínú ìtàn ni, mo ní bẹ́ẹ̀ ni. Mo ní ó wà nínú ẹsẹ̀ Ifá gan-an náà. Ó wá ní ṣé mo lè fi ẹsẹ̀ Ifá yẹn hàn òun, mo ní bẹ́ẹ̀ ni. Mo ní Ìwòrì Òrẹ̀kú ni odù Ifá yẹn. Ó wá ní kìkì, mo ní igbó etílé tòun tẹ̀gbin, òwò àdàpọ̀ tòun ti yà, ìwọ òjù mí, èmi òjù ọ́, ló mú ara alé ẹni tí ń fojú dini. Adífá fún wọn ní ìlúbìnrin tí eégún abo títí ń lé akọ kiri. Ǹjẹ́ Ìwòrì Òrẹ̀kú, eégún ò gbọ́dọ̀ na babaláwo, téégún bá na babaláwo ńkọ́, ó dọ̀pẹ̀rẹ̀rẹ̀, kéwé kókó ọ̀fà ya ọ̀pẹ̀rẹ̀rẹ̀. Inú máa yẹn dùn, ó lóun máa sponsor wa. Àṣẹ̀wá àṣẹ̀yìnbọ̀, òun náà tún ní disappointment níbi tí òun náà ti ń retí owó. Títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí, àti ìrówó láti ya iṣẹ́ yẹn. Ṣùgbọ́n lára àwọn nǹkan tí ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi nínú àwọn eléré orí ìtàgé ni wípé tí wọ́n bá ti make up mind wọn pé wọn ò ní pè ẹ́ síṣẹ́, kò sí ní tó lè ṣe, wọn ò ní pè ẹ́ síṣẹ́ náà ni. Láti ìgbà yẹn, àwọn èèyàn wá dẹ̀ kórìíra pé kán pè ẹ́ sí location, kó dé location kó béèrè pé kí ló wà ńlẹ̀ o. Wọn ò kí láìkẹ̀ rárá, wọ́n á kàn fẹ́ kó kàn ṣiṣẹ́ kó dẹ̀ máa lọ. Tó bá wá jẹ́ the type tó jẹ́ pé ó máa béèrè fún ẹ̀tọ́ ẹ̀, wọ́n ti rí ẹ gẹ́gẹ́ bí ẹni tí ò ṣe pé kinní, wọn ò dẹ̀ ní, wọ́n máa avoid ẹni, wọn ò ní fẹ́ pè ẹ́ sí iṣẹ́ rárá. Irú èmi nísìn tí mo ti wọ kámẹ́rà gbẹ̀yìn nísìn, kì í ṣọ̀rọ̀ ọdún 3 sí 4 mọ́ tí wọn ò pè mí síṣẹ́. Kí ló dẹ̀ fà á? Lára àwọn nǹkan tí mo sọ yìí náà ni. And then ìlara náà dẹ̀ tún wà ńbẹ̀ náà, tó jẹ́ pé báwo lè èèyàn kan wọ́n ṣe kàn máa dé location tọ́kọ̀ máa sọ pé nǹkan báyìí ni kó ṣe, tó dẹ̀ máa jẹ́ pé nǹkan yẹn ló dẹ̀ máa ṣe bíi pé ó ti wà pẹ̀lú yín tẹ́lẹ̀tẹ́lẹ̀. So ìyẹn náà tún jẹ́ nǹkan lára àwọn nǹkan tó jẹ́ challenges tí à ń face nídìí iṣẹ́ yìí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, nǹkan tí ó bá ti jẹ́ pé èèyàn ní ìfẹ́ sí láti lẹ̀ wá, kò sí, ó máa nífẹ̀ẹ́ sí náà ni. So bí ó ṣe jẹ́ òun nìyẹn. Títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí, Bọ́lájí Tenifab kò tí ì sanwó iṣẹ́ mi tán. Ìṣòro kan tẹ̀ tún wá yọjú ńbẹ̀. Ìgbà òdìdẹ̀ ni a fi ya iṣẹ́ yẹn. Nígbà tó yá ló pè mí pé àwọn èèyàn wọn ò fẹ́ mọ pronunciation yẹn dáadáa. Àwọn ẹlòmíín pè nígbà òdìdẹ, àwọn ẹlòmíín pè nígbà òdìdẹ. So ó wá ní òun fẹ́ change title yẹn sí oyún inú. Oyún inú ló fi gbé iṣẹ́ yẹn, ló fi gbé jáde. Síbẹ̀síbẹ̀ mo fọwọ́ sí fún o, because ó kọ lẹ́tà sí mi tí ó fi béèrè consent mi, mo dẹ̀ gbà pé kó ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ owó mi ṣe wà lọ́wọ́ ẹ̀ di bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Lára àwọn ìṣòro tí à ń kojú ní ìdí iṣẹ́ yìí, òun nìyẹn. And then ọ̀pọ̀lọpọ̀ bá a ṣe ń ṣeré olóògùn lórí tẹlifíṣàn yẹn, ojú olóògùn náà fi ń wò wá lójú ayé. Ẹnìkan rí mi lọ́jọ́ kan, ó ní àwọn eléyìí tó bá yìnbọn fún wọn kò lè bá wọn. Mo ní má dán wò, jọ̀ọ́ torí Ọlọ́run ṣàánú mi o. There was a time wọ́n pè mí fún location ní Ìbẹ̀rẹ̀kòdó. Mo sáà ń bọ̀ ní location yẹn lóru, bí mo yẹ parí iṣẹ́ yẹn ní nǹkan bíi 3:30 lóru ni mo dé Ìtòkò. Bí àwọn ọlọ́dẹ bẹ̀ṣì bọ́ ṣe dá mi dúró nìyẹn, pé wọ́n pa àyàn kan sí àdúgbò àwọn. So pé òru báyìí náà dẹ̀ ṣiṣẹ́ yẹn, níbo ni mo ti ń bọ̀. Not knowing wípé ìkan nínú wọn tiẹ̀ mọ̀ mí, mo dẹ̀ sọ fún wọn. Mo ní òṣìṣẹ́ ìjọba ni mí, onítíátà dẹ̀ tún ni mí, mò ń bọ̀ láti location ni. Mo wá ní ṣé mo lè yọ, no, mo wá fẹ́ fi ID card mi hàn wọ́n. Bí mo fẹ́ tọwọ́ bà kó báyìí, máa ẹ̀kọ́ kọ́ kìbọn ni. Ó ní mo fẹ́ yọ oògùn. Ó ní rárá o, mi ì yọ oògùn. ID card mi ni mo fẹ́ fi hàn yín o. Ni bọ̀bọ̀ tí ó mọ̀ mí yẹn, onítíátà lòun náà, ló bá ń pariwo pé kó filẹ̀ pé ọ̀gá òun ni o, ọ̀gá òun ni, alékúwọ́dọ̀ ni o, alékúwọ́dọ̀ ni o. Tí ò bá ṣe irú òun tó tètè dáhùn sí irú nǹkan yẹn lọ́jọ́ yẹn, Ọlọ́run ló mọ nǹkan tí bá ṣẹlẹ̀.
ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.